wọ́n ní El-Rufai ò máa sọ̀rọ̀ mọ́ rárá lọ́dọ̀ àwọn Icpc o. Nasiru El-Rufai, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀, ọkùnrin tí ẹnu ẹ̀ ń jó belebele lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tó ń sọ pé òun yóò sọ òkè dilẹ̀ àti pé kò sẹ́ni tí pohùn mọ́ agogo lẹ́nu, pé ààrẹ orílẹ̀-èdè yìí gan-an kò lè pánú òun mọ́ tàbí kó mú òun lọ síbì kan tí òun kò bá fẹ́ lọ. Wọ́n ní ọkùnrin náà kò mà sọ̀rọ̀ mọ́ ní detention àwọn Icpc o. Àwọn Icpc ló mú nítorí ẹ̀sùn àwọn owó ńláńlá kan tó sọnù nígbà tó fi ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Kaduna, tí wọ́n sì ṣe ìwádìí ẹ̀ dáadáa kí wọ́n tó pè é, tó sì ń sọ pé òun kò mọ kinní kan nínú ọ̀rọ̀ náà, pé kí wọ́n lọ kó ẹ̀rí wá. Àmọ́ látìgbà tí wọ́n ti mú un tí wọ́n sì kó ẹ̀rí síwájú ẹ̀, láti ìgbà náà ni El-Rufai ti lóun ò ní sọ̀rọ̀. Ó ní oyè òun kí wọ́n ṣe fóun, wọn ò ní gbọ́ kinní kan lẹ́nu òun, kódà kí wọ́n kó gbogbo ẹ̀rí ilé ayé yìí wá. Ó ní kò sí ohun méjì tí àwọn ìjọba yìí ń ṣe fóun ju pé wọ́n ń fẹ́ tẹ òun rì, nítorí pé òun jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ ADC, ẹgbẹ́ tó ń ṣe àtakò ìjọba wọn yìí, tó sì múra láti gba àkóso ìjọba náà kúrò lọ́wọ́ wọn. Ó ní ìdí tí wọ́n ṣe ń dúnkookò mọ́ òun rèé, tí wọ́n sì ń sọ pé bí apá àwọn kò bá ká àràbà, àwọn yóò fa egbò ẹ̀ tu. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ dé ọ̀rọ̀ yìí, tí wọ́n sì mọ bí El-Rufai ti máa ń janu àti irú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ jáde nígbà míì, wọ́n ní kò sí kinní kan tó jẹ́ òdodo nínú ohun tí ọkùnrin náà ń sọ. Torí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí, gbogbo ẹjọ́ tí wọ́n ń bá a rò yìí, kò tíì sí ẹgbẹ́ ADC níbẹ̀ nígbà náà rárá. Àti pé láti ìgbà tó ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń bá a ṣẹjọ́, tí wọ́n sì ń pè é pé kó wá ṣàlàyé àwọn owó tó sọnù yìí. Òdodo sì ni o, torí nínú oṣù kẹta ní ọdún 2025 ni ọ̀rọ̀ ADC yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin El-Rufai. Bẹ́ẹ̀ láti ọdún 2023 ni àwọn aṣòfin Kaduna ti wádìí El-Rufai, tí wọ́n sì ní pẹ̀lú ariwo tó ń pa pé òun kò kó owó jẹ, bílíọ̀nù rẹpẹtẹ ló wọlẹ̀ tí kò lè ṣàlàyé bí wọ́n ti rìn jáde. Bẹ́ẹ̀ ló sì forúkọ ìjọba ìpínlẹ̀ Kaduna yá àwọn owó kan pé òun fẹ́ fi wọ́n ṣiṣẹ́, tó jẹ́ kò fowó náà ṣiṣẹ́ kan, owó náà sọnù gbẹ̀yìn ni, nítorí àwọn iṣẹ́ tí wọ́n ní àwọn ṣe pàápàá wọn kò parí wọn. Kì í ṣe ìjọba àpapọ̀ ló bẹ̀rẹ̀ ìwádìí yìí o, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ APC pàápàá ló wà nídìí ẹ̀ nígbà náà, nítorí nínú ẹgbẹ́ kan náà ni gbogbo wọn jọ wà, àwọn aṣòfin ìpínlẹ̀ wọn ni. Àwọn tí wọ́n mọ bí owó náà ti rìn gan-an ni wọ́n fẹ́ tú àṣírí náà fáyé gbọ́. Ẹ̀rí ìwádìí wọn ni wọ́n sì kó síwájú El-Rufai, àfi bó ṣe lóun ò ní sọ̀rọ̀ kan. Àwọn Icpc ní gbogbo ọ̀nà tí àwọn mọ̀ làwọn fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ o, kódà àwọn ní kó pe agbẹjọ́rò ẹ̀ àti àwọn lọ́ọ̀yà ẹ̀ síkàlẹ̀, bó bá sì fẹ́ pe àwọn ẹbí ẹ̀ pàápàá, kó sáà sọ̀rọ̀ lórí àwọn owó tó sọnù yìí, torí àwọn náà ti ṣèwádìí, àwọn sì rí i pé owó náà pọ̀ nínú àwọn àkáǹtì tí kò sì ní kinní kan ṣe pẹ̀lú ìjọba Kaduna ní ọ̀pọ̀ owó náà lọ. Bẹ́ẹ̀ làwọn náà sì ṣe rí i pé owó ọ̀hún wọlẹ̀ gbẹ̀yìn ní bílíọ̀nù 18 98 billion naira ní El-Rufai yá lọ́wọ́ ìjọba àti báńkì àtàwọn èèyàn ní Nàìjíríà níbí. Ó sì yá bílíọ̀nù 7 míì láti ilẹ̀ òkèrè. Ó lóun fẹ́ fi ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè kan ni, àmọ́ kò sẹ́ni tó rí àwọn iṣẹ́ tó ṣe náà ní àṣeyanjú. Àwọn tí wọ́n sì pàtì nínú àwọn iṣẹ́ tó dárúkọ pé òun ṣe ló pọ̀ jù. Ohun tó jẹ́ kí àwọn aṣòfin Kaduna máa wá béèrè owó náà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni nínú owó tó wọlé fún ìjọba ìpínlẹ̀ náà, bílíọ̀nù 2 odidi ni wọ́n san wọ inú àkáǹtì kan tí ẹnikẹ́ni kò mọ ẹni tó ní, tí tọ̀hún kò sì ṣiṣẹ́ kan fún ìjọba. Bẹ́ẹ̀ ni wọ́n san 400 mílíọ̀nù míì fáwọn iléeṣẹ́ kan tí kò sẹ́ni tó mọ̀ wọ́n rí, tí kò sì sí àkọsílẹ̀ pé wọ́n ṣiṣẹ́ kan fún ìjọba Kaduna. El-Rufai fún rẹ̀ fi káàdì ATM gba owó tó tó 720 million. Bí owó náà sì ti ń fẹsẹ̀ rìn lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì rèé. Ṣùgbọ́n nígbà tí wọ́n béèrè lọ́wọ́ El-Rufai, ó lóun ò sọ̀rọ̀ o, kò sì tí ì sọ̀rọ̀. Ohun tó jẹ́ kí àwọn Icpc lọ sílé ẹ̀ rèé, tí wọ́n sì lọ ṣáàjì ilé náà. Bẹ́ẹ̀ ni wọn kò déédéé lọ síbẹ̀, wọ́n ní àwọn ti gba àṣẹ láti ilé ẹjọ́ kí àwọn tó lọ. Bẹ́ẹ̀ ló sì wà nínú òfin tó gbé iléeṣẹ́ àwọn kalẹ̀ pé
nígbà yòówù tí àwọn bá fẹ̀sùn kan ẹnìkan báyìí àwọn lè yẹ ilé tàbí ọ̀nà ẹ̀ wò kí àwọn sì lọ síbi yòówù tó bá ń jẹ̀ sí láti wádìí níbẹ̀ bóyá àwọn yóò rí nǹkan tí yóò ran iṣẹ́ ìwádìí àwọn lọ́wọ́. Pé ohun tó jẹ́ kí àwọn lọ sí ọ̀dọ̀ El-Rufai nìyí nílé ẹ̀ kí àwọn lọ yẹ ilé ọ̀hún wò kí àwọn sì mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Àmọ́ ohun tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn dé ilé El-Rufai ohun tí àwọn ò rò rárá làwọn tún rí níbẹ̀ o, nítorí àwọn rí máṣíìnì tí El-Rufai fi ń dá tẹlifóònù lu tí wọ́n sì lè máa fi gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹlòmíín bá ń sọ níbi gbogbo, pàápàá tí wọ́n bá ti mọ nọ́mbà tẹlifóònù náà. Wọ́n ní ẹ̀rọ náà lágbára débi pé níbi yòówù tí ẹni tí wọ́n bá dá fóònù ẹ̀ lù bá wà kétékété làwọn náà yóò máa gbọ́ gbogbo ohun tó bá ń sọ. Wọ́n lẹ́rọ yìí ni El-Rufai ń lò tó fi sọ ara ẹ̀ di ànábì Sulaiman tó jẹ́ gbogbo ohun tẹ́yẹ oko bá ń sọ ló ń gbọ́, gbogbo èyí tẹ́ja bá ń sọ nínú omi ló ń gbọ́, gbogbo èyí tí àwọn ẹranko inú ìgbẹ́ pàápàá bá sọ ló ń gbọ́. Ohun tí El-Rufai ní tó fi ní òun gbọ́ àwọn nǹkan tí inú ìrìbádùn ń sọ rèé, tó sì tẹnumọ́ pé kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ òun gbọ́ ọsẹ́ òun mọ̀gbà tí ìrìbádùn sọ bẹ́ẹ̀. Ó dàbí pé ẹ̀rọ tó lò náà nìyí tó fi ń ṣàlàyé ohun tó gbọ́, bó tiẹ̀ jẹ́ pé òun náà mọ̀ ó sì sọ jáde lẹ́nu pé irú ìwà bẹ́ẹ̀ lòdì sí òfin Nàìjíríà gan ni. El-Rufai ti kọ́kọ́ sọ fún àwọn lọ́ọ̀yà pé kí wọ́n wí fún àwọn DSS pé kí ni wọ́n mìíní, wọn ò lè bá òun ṣẹjọ́ nítorí pé òun ń fọ̀rọ̀ ṣeré lásán, ọ̀rọ̀ tí òun ń sọ tó jẹ́ ọ̀rọ̀ ìgbẹ̀fẹ̀ lásán ni, bẹ́ẹ̀ lòun kò sọ nílé ẹjọ́ tàbí níwájú adájọ́. Àmọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ìgbẹ̀fẹ̀ bóun ti wí yẹn o, nítorí bí El-Rufai ti múra kankan nígbà tó ń sọ̀rọ̀ náà ti fi hàn pé lóòótọ́ ló ṣe ohun tó ní òun ṣe. Wọ́n ní ọ̀nà tó fi ń gbọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ ó wà lọ́wọ́ ẹ̀, kò sì sí ìdí kan tí kò fi lè fọ́nnu ní gbangba pé lóòótọ́ lòun ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ohun tó lòdì sófin ló ń ṣe tí òun náà sì mọ̀, síbẹ̀síbẹ̀ ó tún ń fẹnu ara ẹ̀ sọ jáde. Nígbà tí gbogbo ẹ̀ yóò sì yanjú wàyí, yàtọ̀ sí ẹ̀rọ tí wọ́n bá nílé ẹ̀ yìí, wọ́n tún bá àwọn nǹkan míì, àwọn ìwé oríṣiríṣi tó jẹ́ ìwé àṣírí ìjọba àpapọ̀. Gbogbo àwọn ìwé náà wà nílé El-Rufai, níbi tó ti rí àwọn ìwé náà kò sì yé ẹnìkan. Àmọ́ àwọn ìwé tí ọ̀ríjìnà ẹ̀ wà lọ́dọ̀ ìjọba àpapọ̀ ni, bẹ́ẹ̀ kò yẹ kó ní irú àwọn ìwé bẹ́ẹ̀ lọ́wọ́ rárá. Àwọn ẹbí ẹ̀ kan ti jáde o, wọ́n ní rárá pé wọ́n kàn fẹ́ wé nǹkan mọ́ El-Rufai lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo pé ọkùnrin náà ti sọ pé nítorí tí òun ṣe ADC ni wọ́n ṣe ń wá òun kiri, tí wọ́n sì ń gbé ohun tí ò ṣe tiẹ̀ kọ́ ọ lọ́rùn. Wọ́n ní kò sí ohun tó burú rárá bí El-Rufai bá sọ pé òun ò sọ̀rọ̀ lórí àwọn Icpc, tí kò bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ náà nìyẹn, kí wọ́n fi sílẹ̀ kó máa lọ títí ní ìgbà tí wọ́n bá dé ilé ẹjọ́. Wọ́n ní El-Rufai kò ní máṣíìnì kankan, bẹ́ẹ̀ ni kò sì ní ìwé ìjọba kan lọ́wọ́. Àmọ́ ohun tó mú ọ̀rọ̀ yìí dáa ni pé àwọn Icpc ní nígbà tí àwọn ń lọ sílé ẹ̀ kí àwọn tó débẹ̀ làwọn ti pe ìyàwó àti ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ yìí kì í ṣe èèyàn lásán, ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ni. Wọ́n ní àwọn méjèèjì wà níbẹ̀, ojú wọn làwọn sì ti ṣe rí máṣíìnì tí El-Rufai ń lò tí ó fi ń gbọ́ gbogbo ohun tí ìjọba tàbí àwọn èèyàn míì bá ń sọ. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kò rí kinní náà sí tí àwọn fi gbé e lọ, nígbà tí àwọn gbé máṣíìnì náà dé ọ̀dọ̀ El-Rufai kò jẹ́ sí i fáwọn o, bẹ́ẹ̀ làwọn ò tí ì fẹ́ bà á jẹ́ bí kò jẹ́ nígbà tí àwọn bá dé ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá sì pàṣẹ pé kí àwọn ṣe bẹ́ẹ̀, kí àwọn fi tipátipá sí i. Wọ́n ní El-Rufai kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn nídìí ìwádìí náà rárá, nítorí kò jẹ́ sọ̀rọ̀ kankan, ó takú, ó lóun ò ní wí nǹkan kan. Àwọn Icpc ní ọjọ́ 14, ìyẹn ọ̀sẹ̀ méjì ní àṣẹ tí àwọn gbà nílé ẹjọ́ ní Buhari láti fi tì í mọ́lé, ìyẹn làwọn ṣe fi sí àhámọ́ pé kì í ṣe pé àwọn tì í mọ́lé lọ́nà tí ò bá òfin mu o. Wọ́n ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ yìí ní ọjọ́ 14 tí àwọn gbà náà yóò parí. Àmọ́ àwọn yóò gbé délé ẹjọ́ nígbà náà tàbí kó tó dìgbà náà, àfi tí àwọn bá tún gba àṣẹ sí láti túbọ̀ tì í mọ́lé nígbà tí ò tí ì jẹ́wọ́, tí ò sì tí ì sọ̀rọ̀ pé àwọn sì ń bá ìwádìí àwọn lọ, àwọn sì lè sọ bẹ́ẹ̀ níwájú adájọ́. Bẹ́ẹ̀ ni El-Rufai àti àwọn èèyàn ń sọ pé lábẹ́ òfin ọkùnrin náà lẹ́tọ̀ọ́ láti má sọ̀rọ̀ nígbà tó bá ti ní òun ò ní wí nǹkan kan. Ṣé ìyàtọ̀ tó wà nínú olóṣèlú irú eléyìí àti àwọn ọ̀daràn míì nìyẹn? Bó bá ṣe àwọn ọ̀daràn míì ni wọ́n mú, tàbí tó bá jẹ́ àwọn ọlọ́pàá sàn án àti àwọn ológun ni,
nígbà tí wọ́n bá ki irú ẹni báyìí mọ́lẹ̀ wọn yóò ti jẹ́ níyà débi pé kódà yóò jẹ́ ohun tí kò ṣe pàápàá. àmọ́ irú ẹ̀ ò ṣeé ṣe fún olóṣèlú, ohun tí El-Rufai ń sá sí lábẹ́ tó fi ní òun ò ní sọ̀rọ̀ nìyẹn. àmọ́ pẹ̀lú ẹ̀ náà bí kò bá sọ̀rọ̀ bó ti wí yìí kò sí kó má pẹ́ gan-an lọ́dọ̀ àwọn Icpc, àgàgà nígbà tí àwọn yẹn bá túbọ̀ gba ọjọ́ kún ọjọ́ tí wọn yóò fi tì í mọ́lé tí wọ́n bá ní ìwádìí àwọn ṣe ń lọ lọ́wọ́. ohun tí èyí túmọ̀ sí ni pé pẹ̀lú gbogbo èyí títí tí wọn yóò fi bẹ̀rẹ̀ ètò ìdìbò ọdún tó ń bọ̀ yìí ó lè jẹ́ nínú àhámọ́ tàbí nínú kálọ kábọ̀ níbẹ̀ ní El-Rufai yóò wà. ariwo tí yóò sì máa pa náà ni pé nítorí kí òun má lè wọlé ìbò ni wọ́n ṣe ti òun mọ́lé, nítorí wọ́n ti mọ̀ pé tí òun bá wà níta ẹgbẹ́ ADC ni yóò wọlé. kò sẹ́ni tó ti wàá mọ ohun tí yóò gbẹ̀yìn èyí, bóyá El-Rufai ni yóò borí àwọn Icpc ní o, bóyá àwọn Icpc yìí ni yóò sì borí ẹ̀. ó dìgbà tọ́rọ̀ náà bá fẹjú pátápátá káwọn èèyàn tó mọ ohun tí yóò ti di eléyìí yọgan. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ El-Rufai àti àwọn Icpc yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.